TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awikonko bákúnbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko onídèmọdè ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàdégbà. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé mo gbàdúrà wípé àánú Ọlọ́run ọba kò ní fi wálẹ̀ o àkó ojúmọ́ àkó àsán àkó ìrọ̀lẹ́ àká alẹ́ ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí gbọ́ mi arínúmọ̀bí owó ọ̀rọ̀ yìí náà ni àkàndá ọ̀rọ̀ alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àró alọ́gbọ́n ní mọ̀fíṣẹ́ nìkan kan níbi akérèmọ́sẹ́ yànjú ọmọ ọ̀dọ̀ àgbà àwọn àgbà wò mí títí tí wọ́n ní mo tó fẹ̀yìntì bá gbà lò àwọn ọmọdé rí mi wọ́n ní mo lẹ́ran ọlála àtàgbà tí mọ̀jẹ̀sí ní pè mí sí pàdé bá mi ṣe jíròrò pàtàkì wọ́n ní torí ajá òde ni kì í já kàtí léléyìn torí irú àkókò báyìí lọ́wọ́n bá ṣe gbé irú wa kalẹ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀tọ̀ tàbí kí n sọ wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè àgbáyé àjọ àgbáyé ọ̀tọ̀ gédéńgbé ọ̀rọ̀ ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà òun gbó sáàyè ọ̀tọ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀tọ̀ lórí lórúkọ rẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ńlọ́kàn mi tọ́sẹ̀wò mọ́ mi lára bóò ni ìlú ó ṣe dùn ń bàbá sọ pé kí ìlú ó dùn ilẹ̀ Yorùbá là ń sọ nípa rẹ̀ ogún tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ Yorùbá máa sọ̀rọ̀ kan bá a bá jí láàárọ̀ ńgbà náà wọ́n á ní bó olúgbọ́n kó jí eré bọ́wọ́ rẹ̀ ṣàjèjì ojú tìlà lọ kó jí eré bí n bá ti jí eré àbùṣebùṣe ìyẹn túmọ̀ sí wípé tẹ́nitẹ́ni èkìsà lọ́la tàn ọ̀rọ̀ kìí káni lára ju ọlọ́rọ̀ lọ ọ̀rọ̀ Yorùbá ló múmú láyà tèmi náà àwọn ará òkè ọya ń bínú gan-an especially àwọn Fúlàní ń bẹ̀ kò sẹ́lẹ̀ tọ́ka àwọn Haúsá because àwọn Haúsá mọ problem wọn wọ́n mọ̀ ṣòro ayé wọn wọ́n mọ̀ wípé ìran Yorùbá kọ́ ní ṣòro àwọn wọ́n mọ̀ pé ya Ìgbò kọ́ ní ṣòro àwọn Fúlàní ńlẹ̀ṣù lẹ́yìn ìbejì ńlẹ̀ kókó ajégun jẹran ní parasite because mo rí kan nù wọn nínú ọmọ wọn ẹlẹ́nu wáyàwáyà kan tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tax reform bill ó ní nígbà tí gómìnà ìpínlẹ̀ Bauchi tó ti ní tax reform bill o anti-northern people's policy ni with that pé káàrẹ Bọ́lá Ahmed Tinubu kó reverse ẹ̀ kó change mind ẹ̀ kó lòun ò ṣe mọ́ bí bẹ́ẹ̀ kọ́ yóò rí pípọ́n ojú àwọn wọ́n pípọ́n ojú wọn làwa fẹ́ rí as far as I'm concerned òye yé mi pé aṣáájú Bọ́lá Ahmed Tinubu kì í ṣe tọ́dúlà kì í sọ méèké kì í ṣe kókó kì í ṣe náròbó kì í ṣe májèsín kì í ṣe ẹni tẹ́yìn lè mọ tìsọ́ tó tìsọ́ sí èmi àkàndá ọ̀rọ̀ Awikonko gan ti dàgbà ju tẹ̀sán mo kó lọ́mọ àgbékọ̀rọ̀ roko agbanikan ní wọ̀nyà ìdá mo kó lẹ́ni tẹ́yìn lè gbèsẹ́gbẹ́ kan tàbí sọ wípé ṣe báyìí dandan dandan now arákùnrin ń jáde ọ sọ̀rọ̀ tọ́lẹ̀ẹ́lẹ̀lá ọ sọ̀kòrò sáwọn baba ńlá baba wa ó ní hypocrites ní Yorùbá ó ní bí Yorùbá bá bọ̀ ọ̀yàn lọ́wọ́ kéèyàn ronú ẹ̀ dáadáa o torí pé Ọ̀yọ́ lọ̀yọ́ máa jẹ́ o nítorí ó sì jẹ́ lọ̀yọ́ wá o Ọ̀yọ́ dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣòó ó
ó ní tí Yorùbá bá bọ̀yàn tí Yorùbá bá mérí tí Yorùbá bá forí gbàgbó tó bá ṣe báyìí ó ní lọ́dọ̀ tiẹ̀ ìwọ lè rò pé yẹ́ẹ̀sì ni lọ́dọ̀ Yorùbá ó lè jẹ́ nóò ni pé bí èèyàn bá fẹ́ mọ true colour wa kọjọ wá agbára fún wa láàrin ìṣẹ́jú kan tàbí lákòókò kan nígbà náà lonítàn tó máa rí true colour ìran Yorùbá well kò sẹ́ni aríbáwì bí ọ̀sẹ́ni tó fọmọ fọkọ lóru tí ò jẹ́ kílẹ̀ ó mọ́ kò sẹ́ni aríbáwí ẹni ó fún gbìrà lọ́tí mu ló ní ó ṣe ìbò tó tún fi ń béèrè mí give me another tumbler give me another tumbler ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òbúrẹ́wà ilẹ̀ ń pọ́n lé now ẹjọ́ wọn kọ́ like I said àwa la fẹ́ràn sọ́kùndùn lẹ́nu àwa la jẹ́ kí wọ́n rí wọn gẹ́gẹ́ bí ẹni tó wà important àwọn Haúsá tó wà lọ́ndà wọn ń lọ yẹ ká liberate because àwọn Haúsá yìí gangan ni majority Haúsá ló yẹ ká dì pẹ̀lú ká bá ṣe business ká bá sọ̀rọ̀ pọ̀ káwọn bá yẹ wọ́n ṣe dáa bí wọ́n ṣe kúrò nínú iṣẹ́ àtòsí kì í sàwọn Fúlàní wọ̀nyí tó jẹ́ pé ààrẹ ni wọ́n orílẹ̀-èdè Niger orílẹ̀-èdè Chad ni wọ́n ti migrate wọlé sí orílẹ̀-èdè Nigeria. Having said that does it mean pé bí ẹ̀yà bá pọ̀ tàbí tá a bá sọ pé igun mẹ́ta lórílẹ̀-èdè yìí ní tàbí a bá sọ pé igun mẹ́fà lórílẹ̀-èdè yìí ní lónìí ká sọ pé lónìí a ní 6 geopolitical zone. We have north central, north east and north west. We have south east, south south and south west. Does it mean pé àwọn Fúlàní tàbárà òkè ọya nìkan ló tọ́ sípò ààrẹ nígbà tí wọ́n ṣe pọ́lísì wọn kí la sọ ǹjẹ́ a sọ̀rọ̀ ǹjẹ́ a sọ pé kí Buhari ọmọ ṣe tàbí kọ́ mọ́ parí ọdún mẹ́jọ. This is Yorùbá period, this is Yorùbá time, this is Yorùbá time. Lílé tó túmọ̀ sí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò parí ọdún mẹ́jọ completely. Kọ́mọ kan orílẹ̀-èdè Nàìjíríà nìkó yóò parí ọdún mẹ́jọ. Kọ́mọ fi pípa wá yóò parí ọdún mẹ́jọ. Kí nǹkan mọ wọn lójoojúmọ́ yóò parí ọdún mẹ́jọ. Kéèpó di 10,000 naira per litre yóò parí ọdún mẹ́jọ. Because as far as I'm concerned kò sẹ́ni tó ní solution orílẹ̀-èdè yìí lọ́wọ́ nínú gbogbo èèyàn pátápátá including Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Solution orílẹ̀-èdè yìí ṣẹ̀ṣẹ̀ ń farahàn ni kí wàá ní solution orílẹ̀-èdè yìí ti ń farahàn ni pé kò sí ẹ̀yà tó fẹ́ràn ẹ̀yà kejì. ìran Yorùbá nìkan ni máa ń pinnu ni máa ń kó tẹ̀yà tó kù sọ́kàn. àwọn ẹ̀yà tó kù ò rí tiwa rò wọ́n ò kó tiwa sọ́kàn wọn ò tiẹ̀ mọ̀ pa exist rárá àti rárá. So with that Yorùbá ní ẹni tí Yorùbá ti sínwó bí òkú ìyá ẹni a gbọ́dọ̀ yá wèrè bí òkú bá bẹ́ẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa tax reform bill. Kí ló lẹ́nu tax reform bill? Pọ̀ntẹ́ yẹn bá jẹlẹ̀ yẹn sú. Mo tí kálukú bá ṣe ni kọ́ jẹ́. Kápọ̀ pé Ìbàdàn mọ́kàn tó gbọ́mọ̀ sọ. Kílẹ̀ bí Bọ́lá Tinubu ń bẹ̀? Kí ni nǹkan tó ṣe tí ọ̀dà ń bẹ̀? Ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ìpínlẹ̀ kan. Gbogbo wa pátápátá níjọ ń bá wí. Ó túmọ̀ sí pé kára abíá kó generate ní táyé abíá máa ná ní tax. Níbi tó ti fẹ́ gba tax. Àwọn kankan wà tá à ń pè ní national thing. When we talk of national thing, for now we talk of crude oil, we talk of seaport, we talk of international airport, we talk of border. Àwọn national treasure no, we talk of national stadium, national theatre, national anything. That is national treasure. Tó jẹ́ pé bá a bá pawó ń bẹ̀ a lè yọ ọbẹ̀ tí ká pé síbi tó bá wù wá. Ṣùgbọ́n production nínú state kan àti consumption nínú state yẹn VAT tán bá generate ń bẹ̀ tax tán bá generate ń bẹ̀ ó yẹ kó remain in that city in that state kò yẹ kó fò gànà lọ sí another state tí ò kí ń consume nǹkan yẹn because báwo làpò ló ṣe máa gbìn báwo ni pọ̀ ló ṣe máa gbìn tápò lò ní lè bomirin ntọ́da ni wípé kí kálukú ọ̀sọ́dẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òwò kí fòwò lọ́rùn kálukú tó bá sọ òwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yóò mọ iye èrè tí yóò jẹ
lára àwọn nǹkan tí tax bill ìwọ̀n eléyìí tí tó sì ń kàn ní àmàlélẹ́ ọ̀rọ̀ ìtumọ̀ tax bill pọ̀ o àǹfààní ẹ̀ pọ̀ o nítorí dẹ́mọ́ pọ̀ o but eléyìí nìkan ni wọ́n sì ń pè ní anti-northern policy because n tí wọn ò ṣe ni wọ́n ń jẹ ibi tí wọn ò rókó sí wọ́n ti ń ká èso ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́lẹ́ẹ̀kì ṣe lọ́dọ̀ yín alcoholic drinks ẹlẹ́ẹ̀wọ̀ ní lọ́dọ̀ tí haram ni wọn gbọ́dọ̀ ta àwa wá mú òkè kò sí problem yóò ṣe wá léṣe kò bẹ́sẹ̀ mú nǹkan kan àwọn ò mind àti christian àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe àwa ń rọ ọ́nù lọ tiwa ni olóògbé ronú kò nínú àwa ń rọ ọkùn lọ ni. Sìgá mi mẹ́dọ̀ dúdú igbó máa ń mú èèyàn ya wèrè aṣáà tó ń kó gbogbo ẹlúra wọn ní. ọ̀rọ̀ wá dọ̀rọ̀ VAT lórí ẹ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ tax lórí ẹ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ èrè lórí ẹ̀ ẹ wá fẹ́ pé yóò fà yín lẹ́nu yà yóò fà yín lápò yà yóò yà yín lọ́wọ́. So àwa ní ààrẹ throughout the history of this country tó ní ìrònú lẹ́yìn àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wípé orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ jàǹfààní gbogbo wa kò gbọ́dọ̀ bó orí ẹnìkan tàbí àǹfààní ẹnìkan lára ní tí gbogbo wa ń pòǹgbẹ fún láti ẹjọ́ yìí ní restructuring lára tọ́pọ̀lọpọ̀ wa ń pòǹgbẹ fún ni pé a fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ Niger Delta wọ́n tó dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Equatorial Guinea is less than 2 million people for crying out loud. For crying out loud. Equatorial Guinea gbogbo èèyàn tó wà ní the country wọ́n tó 2 million. Are you telling us pé Niger Delta ò tó 2 million? Ṣé ilẹ̀ Igbo tó 2 million? That means South tó country. North East tó country, South West tó dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, Lagos State tó dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiẹ̀, Ọ̀yọ́ State tó dúró gẹ́gẹ́ bí country, because Ọ̀ṣun State as far as I'm concerned ó pọ̀ ju the whole Equatorial Guinea lọ. Equatorial Guinea dẹ̀ ní wọ́n ní president, wọ́n ní ministers, wọ́n ní governors. Nígbà tí orílẹ̀-èdè tó jẹ́ 2 million people tán bá ní president tán ní ministers tán ní governors ṣebí tó bá jẹ́ èèyàn àti wọn ni wàá wò pé èèyàn 2 million kò yẹ kó lè ṣòro láti manage and again kò yẹ kárí àkùṣe láàrin wọn lo and behold Equatorial Guinea wà nínú orílẹ̀-èdè tó pọ̀ jù. ìgbà náà ló fi mọ̀ wípé àwọn African leaders they are all corrupted. They are all enemy of people. wọ́n padà mò ń bọ̀ láti wá sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè Ghana o. Now tẹ́ bá wá wò dáadáa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ibi tó ti ń jẹ́ ìbànújẹ́ ọkàn fẹ́mi ni pé mo ń expect reactions látọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá but I did not see any. gbogbo wọn dákẹ́ wọn mọ́ ọlẹ́rìn wọn ń wòye ni. láfi sọ wípé ọmọ ọ̀gbẹ́ ni ọmọ kú kò sí ti yára pọmọ bí àgọ̀ ọ̀tọ̀ níbi tọ́gbọ́n tí wàá máa ń lọ ọgbẹ́ wa máa ń lọ ìgbésẹ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ wa lọ jẹ́ kí n sọ wípé ìwọ anti Bọ́lá Ahmed Tinubu ìwọ anti Tinubu's government how far how market bóun ni mo lọ wà ń lọ dé lọ́kẹ̀ against 2027. Because àwọn Fulani wọ́n lé fùrùkọ́kọ́ wọ́n bìlì pa àwọn láfọbàjẹ́ ní Nàìjíríà ẹni táwọn bá fẹ́ fi jọba ní ìjọba we can tell them that they are not the afọbàjẹ́. a lè sọ fún wọn pé láìsí wọn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà. wọ́n sọ̀rọ̀ wọn bú wa ó ní tàbí kí n kọ́kọ́ tiẹ̀ play fídíò yẹn yóò mú kí n kọ́kọ́ play ẹ̀ ẹ já gbọ́rọ̀ lẹ́nu ọmọ burúkú. God bless you. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin
tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Godwem ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí à ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà ń gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwem last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwem it can never be like Godwem. I used to tell you health is something to be treasured. Ire. This is a direct message to people from Southwest. They have been calling us Northerners all sort of affirming names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027, that even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, North,
the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest. My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never ever in your life trust a Yoruba land. He said, if a Yoruba man shake your hand, he mean maybe or no. While in your heart, he mean yes. While in his heart, he mean no. He said, if a Yoruba man nod his head, he mean no. They are hypocrite in nature. He said, never ever trust a Yoruba man. Our northern brothers, they make a great mistake. Me personally, I did not vote for Tinubu because I already know the nature of Yoruba. They are hypocrites. They behave like chameleons. And once they hijack power, their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria, that we are going to teach him a lesson. This is not oligarchy. You understand? If he insisted that he is arrogant, that he insisted that the tax reform must come to stay, we are going to teach him a lesson 2027. He's going to lose election. His state where he come from, Osun State and Lagos State, did not vote for him 2023 election. He did not win election in Osun and Lagos State. Did not voted for him. Me personally, I did not vote for him. And this fight did not voted for him. He only got 8.4 million. This fight, four people came from the north. He did not even get a massive vote. You understand? Let me assure you, people from Southwest, that we are going to teach you a lesson. This is your hypocrite nature. We are going to teach you a lesson. You are going to lose election. And once a Yoruba man lost election, a Yoruba man will never ever rule this country. Even thinking of becoming a vice. Let me tell you, we are going to teach this Yoruba, this direct message to Yoruba land. Once Tinubu lost election, no any Yoruba man will ever click to power again. This is a message to you because we have already identified your hypocrite nature. My father told me, he said, never, my Calabar lecturer told me, never ever trust a Yoruba man because they have hypocrite nature. They have what they say and what they mean are two different things. Never ever trust them. They are hypocrite people in nature. This is a direct message to you. I'm just warning you, Yoruba people, that calling us all sort of names, insulting us on Twitter, TikTok, and Facebook will not make you to become a president 2027. Tinubu is OTP, one-time president, period, inshallah. Well, ẹ jẹ́ kí káàbọ̀ padà. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ eré kọ́ ọ̀rọ̀ àwàdà kọ́. Ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ni. Ní tí mo fẹ́ràn Fúlàní sí ni pé nǹkan bá sọ wọ́n mìíní ẹ̀. Ọ̀rọ̀ tákú arápá bá sọ òde ọ̀run ló ti wá o. Òdodo lọ̀rọ̀ wá. Fáàtì lọ̀rọ̀ tiwa ẹni bá gbọ́ kó ìkọ́gbọ́n ẹ̀mọ́ sọ pájá ló ń gbó because bẹ́ẹ̀ náà ni o. Ọ̀rọ̀ tákú arápá bá sọ òde ọ̀run ló ti wá. Ọ̀rọ̀ tí ọmọ Fúlàní kan bá sọ àwọn àgbààgbà ló fi sí lẹ́nu. Àwọn àgbààgbà ń máa gbọ́ sẹ́yìn ìka kan. Wọn ò ní lè jáde síta. Wọ́n wá tí àwọn wọ́n gbà wọn nípàkọ́ síwájú lọ sọ. Wọ́n lè sọ báyìí. Wọ́n lè sọ ilé yìí. Now, nínú ọ̀rọ̀ tó sọ, ó ní àwa Yorùbá ń pe Fúlàní ní parasite. Bí à ń pe northern people ní parasite. No. It's not all northern people, but only Fulanis are parasites. And I will explain. It is only Fulani people that is kidnapping people. Only Fulani is fighting with
farmers àbí Fulani herdsmen, are they not Fulanis? Boko Haram are Fulanis, so Fulanis, no other tribe. Northern governors are Fulanis. Northern leaders are Fulanis. They are the parasites, not the entire North. Hausa people are always peaceful and they are never parasite. So, Fulani nìkan ni jẹjẹrẹ tí wọ́n ń jẹ òpó tó gbé orílẹ̀-èdè yìí tí wọ́n fẹ́ jẹ́wó. You claim you guys are not parasite and you are still telling us with boldness that if Tinubu does not do this, or after his tenure, he won't come back again and no Yoruba will rule this country again. Are you not parasite? Are you not the parasite of this nation? So, now, wọ́n láti mo ti clear abẹ́yẹ pé gbogbo nọ́ọ̀tì kọ́ ni parasite, Fulani nìkan ni parasite. Mo rò pé tó bá lè gbọ́ mi yọ̀nà gbọ́ nǹkan tí mo ń sọ. Now, kò sí development kankan tó fẹ́ wà pẹ̀lú ìran Fulani yìí, irú Fulani tí ń sọ̀rọ̀ yìí, tí wọ́n nígbàgbọ́ wípé agbára nìkan làwọn fẹ́. Sísàmúlò agbára yẹn wọn ò mọ̀, because gẹ́gẹ́ bí ẹ̀yà gbogbo àwọn gọ́vùnà wọn káláwọn gbogbo níṣẹ́ ṣe ni wọ́n mọ̀ wípé tax reform bill fún ìdàgbàsókè Nàìjíríà ni. Kí wá ló dé táwọn olè embrace ẹ̀? Kí ló dé tí wọ́n ń pariwo? Wọ́n ti mọ̀ páṣírí àwọn máa tú, olókòbá àwọn máa hàn, yẹ̀yẹ́ àwọn máa yẹ̀yẹ́ àwọn máa yọ. Ìdí nìyẹn tí wọ́n fi ń sáré káàkiri, forí gbárí káàkiri pé kíní ò gbọ́dọ̀ wáyé o, kíní ò gbọ́dọ̀ wáyé o, kíní ò gbọ́dọ̀ wáyé o. Ó dàbí ìgbà tí olórí iléeṣẹ́ bá ní àwọn ọ́dítọ̀ ń bọ̀ o láti wá ọ́dìtì àkáǹtì yín o, táwọn ọmọ tó wà ní iléeṣẹ́ dẹ̀ ti yá ọ̀pọ̀lọpọ̀ owó tàbí ti jí ọ̀pọ̀lọpọ̀ owó, kálukú ọmọ abẹ̀rẹ̀ sí pera wọn ọ́dítọ̀ ń bọ̀ o, wọn lọ́dítọ̀ ń bọ̀ ìjọba o, tó bá dé yàwá máa gáàsì o, gbogbo ń tà ṣe ìtílé fi jó láyé máa mọ o, wọ́n máa sáàkì wa o, iṣẹ́ gbọ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ṣe kíní, wọ́n máa sáré oríṣiríṣi. Tó bá jẹ́ àdélé tó lè pe ọ̀gá ń bẹ̀, tó lè pe ọ́dítọ̀ ń bẹ̀, ẹnu ọ́dítọ̀ ìjọ wo náà lẹ fẹ́ wá ìjọ Monday, èmi ò bá ní kẹ́ ṣe relax díẹ̀ o, because àwọn nǹkan kan wà tá àti èkó lè tìtàn, ẹ má bínú, ẹ bá rẹ fún alọ́jọ́ díẹ̀ sí láti strategize báwo làwọn ó ṣe ronú. Bó bá ṣe ń gbà míì tó bá jáwọn iléeṣẹ́ tí wọ́n ti kówó jẹ pọ̀, wọ́n á máa ronú láti gbẹ̀mí irú ọ́dítọ̀ bẹ́ẹ̀. Ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ará òkè ọya tàbáwọn Fulani òkè ọya ṣe rí. Tax reform bill wọ́n mọ̀ pé ó máa expose the laziness àwọn, especially those governors that are stealing people's money, tí wọ́n rọ̀bù Peter tán fi ń pay Paul. Àwọn governors tó yẹ kí wọ́n ṣiṣẹ́ ìlú tí wọ́n ṣiṣẹ́ ìlú tí wọ́n kàn dé ń kó sápé wá bèèrè lọ́wọ́ páwọn owó ìbò náà kò sí kí náà fẹ́ fi ṣe at the end of the day. Lẹ́fìdí pé wọ́n kówó sínú ilé owó kan bú mọ́ bẹ́ẹ̀ because àwọn gángan ọ̀nà wọn mọ̀ tán fẹ́ ná lé lórí, wọ́n ṣàkàn mọ̀ wípé torí ìṣẹ́ àtòsí tó bá wọn wáyé wọ́n ṣàmọ̀ pé káwọn kàn mọ́ keep àwọn owó yẹn kó ṣàmọ̀ dọ̀wọ́ àwọn tó yẹ kó fi ṣe nǹkan rẹ̀. So now ìyẹn wá jẹ́ káwọn mọ̀ wípé ọ̀rọ̀ tax reform bill yìí no going back ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ implement ẹ̀ àti ẹ̀fẹ́ wù kákàndú àwọn ará òkè ọ̀yà, bóyá àwọn náà lórílẹ̀‐èdè o, bóyá gbogbo alájọ lórílẹ̀‐èdè o, bóyá àmọ́ bá lọ, bóyá àpè gàárì yóò jẹ́ kó ètè fojú hàn. Now ó ní àwa useless, well ṣé ká sọ gbórí sọ, ṣé lóòótọ́ làwa useless, ṣé lóòótọ́ nìran Yorùbá useless, ọ̀nà wo la gbà tá a fi useless, kí la useless lé lórí. Ó ti túmọ̀ sí wípé àwọn èèyàn wọ̀nyí wọn ò ní rònú elébele, wọn ò mọ tí wọ́n ṣe elébele, wọn ò ní làákàyè elébele, kò sọ́gbọ́n elébele lórí wọn.
wọn ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí elébele wọn ò dẹ̀ fẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí elébele n tó wù wọ́n ni pé kí Nàìjíríà ó remain impoverished like this ká wà nínú ìṣẹ́ àtòsí títí ayé ká máa complain títí ayé a complain títí dàsìkò yìí ni àwọn ò fẹ́ complain mọ́ instead tá a fi máa complain lójoojúmọ́ ká pín gàrí pẹ̀lú àwọn olòṣì ká pín gàrí pẹ̀lú àwọn ìran tálíkà ìran àwọn oníṣẹ́ tó jẹ́ wípé ẹsẹ̀ lásán wọ́n lè fi rin gba máìlì láì wọ bàtà ká pín gàrí pẹ̀lú àwọn tó jẹ́ wípé wọ́n lè wọṣọ kan fún dídí ọ̀sẹ̀ méjì láì wẹ̀ láì bomi sanra láì fọyín. now ó ní àwa Yorùbá ń sọ wípé bí Tinubu ọba ṣe ẹ̀ wọlé gan-an a máa mú Yorùbá míì wá onírèmọdé là ń ṣe bí tá a bá mú Yorùbá míì wá kò lè wọlé òkè kó jẹ́ kájọ máa wò ó bọ́yọ́ ọdún mẹ́jọ Yorùbá ti pé ó máa complete so ó wá la ní baby mentality mo wá béèrè lọ́wọ́ rẹ pé ṣé lóòótọ́ ni àbírọ́ ni ṣùgbọ́n mo láǹfààní àsọ fún ọ pé ìran Yorùbá ní baby mentality lóòótọ́ sọ pé kí n ṣe àwò ibi tá a ti ní baby mentality ni pé a claim pọ́jọ̀gbọ́n ni wá a claim pọ́ mọ̀wé ni wá a claim pàmòfin ni wá but unfortunately àwa nìkan là á máa ń jà fún unity the whole nation ìwà ìlọ́pọlọ pátápátá gbáà ni ìwà ìnílàkàyè pátápátá gbáà ni ọjọ́ wo làwọn ìwọ máa think Yorùbá first gẹ́gẹ́ bí àwọn tí ń sọ̀rọ̀ yìí they think Fulani first so that is why we have baby mentality gbàtà bá lọ́mọ Yorùbá tí bá ń jà fún Peter Obi tá bá lọ́mọ Yorùbá tí bá ń jà fún Atiku Abubakar was that not a baby mentality ọpọlọ ọmọdé ni gọlúgọ ibi tí wọ́n bá ti tì í sí wọ́n bá sá ti fún lákàrà ó ti gbàgbé gbogbo nǹkan ọ̀fẹ́ kọ́ ọmọdé ń lù sí control bó ẹyin kan sí lọ́wọ́ odidi ẹyin bá a bó ìpò ẹ̀kọ́ fún ní odidi ẹyin lọ́wọ́ yóò mọ ẹyin jẹ díẹ̀díẹ̀ yóò kọ́ jẹ white ara ẹ̀ tán yóò tó kíìpù tààrin yóò kí inú ẹ̀ yóò tó kíìpù ẹ̀ sọ́wọ́ yóò mọ ẹyin jẹ díẹ̀díẹ̀ gbogbo nǹkan míì tẹ́ bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kò ní interest nínú ẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹ fi ṣe lọ́wọ́ náà ni ọmọ bá jà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́mọ Yorùbá ṣe rí just give them one unnecessary topic they can argue on it from now till tomorrow unnecessary argument against ọmọ ìyá wọn they will lè fi rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n against tó Tinubu kó tó dìbò wọ́n against ẹ̀ ńgbà tó dìbò wọ́n against ẹ̀ ńgbà tó wọlé wọ́n tó against ẹ̀ lọ́wọ́ was that not a baby mentality baby mentality ni now ọmọ kékeré ni ò láròjinlẹ̀ ní ònírònú ju pé kó jẹun so yẹn ló jẹ́ kí n sọ wípé lóòótọ́ la ní baby mentality ó wá ní problem wa ni pé àrántí ìtàn wọn ó ní you don't know our history and for God so good àmọ̀tàn wọn because ìtàn náà kí lójú wa ò tó bó bá ṣe tọ̀bọ̀ a lè sọ díẹ̀ níbẹ̀ náà o àmọ̀tàn wọn ìtàn Fúlàní bẹ̀rẹ̀ látòrí Uthman Dan Fodio that is their forefather wọn ló kó gbọ́ ẹ̀sìn wọlé wá Uthman Dan Fodio ló bẹ̀rẹ̀ sí ní bẹ́ orí kúkúrú ló bẹ̀rẹ̀ sí ní bẹ́ orí gígùn òun lọ líìdì àwọn tó pa gbogbo àwọn olórí tí ń bẹ lókè ọ̀yà nígbà tí wọ́n kó gbọ́ ẹ̀sìn wọlé àwọn kan náà ló penetrate dé Ìlọrin Àfọ̀njá níjó níyìn tí Ìlọrin lọ́yẹ kọ́kọ́ràn Yorùbá lẹ́kọ̀ọ́ ìdí ni pé ààrí Ìlọrin gbà títí dọ̀la Fúlàní ní ìjọba bẹ̀ now ìyẹn láti fún ọ̀gbẹ́ni yìí lésì kó lè bá àmọ̀ wípé àmọ̀tán wọn ju bó ṣe ní lọ́kàn lọ ju bó ṣe ní lérò lọ ju bó ń gangan ṣe mà lọ now ọwọ́ ní one state lókè ọ̀yà is equal to all the south ọ̀rọ̀ òpònú ni ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n dẹ̀mbẹ̀mbẹ̀ Kennedy tó fi dọ́rọ̀ òpònú òun ni wípé kò sí bá a ṣe kéré tó tí ìpínlẹ̀ kan lókè ọ̀yà fi lè ju gbogbo south lọ that is number one níbi tó ti jẹ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n òun ni wípé pípọ̀ la pọ̀
akànpọ̀ lásán ni. And again lóòótọ́ election politics is a game of population. àwọn Fúlàní ti tan àwọn ará òkè ọya láti níyàwó tó pọ̀ láti bímọ tó pọ̀. àwa tá a wà ní south tí majority wa claim pé Christians lòun, we preach monogamy. bí pásítọ̀ bá sọ̀rọ̀ á ní kí oníkálùkù ọkùnrin kó ní aya tirẹ̀. bó bá wá lóun níyàwó méjì wọn á lò lè jálàgbà mọ́. Christian ò gbọ́dọ̀ ní ju ìyàwó kan lọ. àwọn bàbá wa tí wọ́n bẹ̀rẹ̀ Christianity wọ́n níyàwó tó pọ̀. My father was a founder, ìyàwó 10 ló ní. ayé ọ̀dẹ̀ parẹ́ ń gbà yẹn. ká ní báwọn bàbá wa ṣe bẹ̀rẹ̀ làwa náà ṣe ń tẹ̀lé síwájú ni. ìgbà ayé wa ìbá dájú bó ṣe wà yìí lọ. population ti wa náà ìbá ṣe proud lé lórí àbájọ náà fi gágbága ni. bóyá ìwọ rò wípé àti ìpọ̀ tó bẹ́ẹ̀ iṣẹ́ àtòsí bá a múlẹ̀ bí ẹgbẹ́ sùn. àwọn ará òkè ọya tó wá pọ̀ nǹkan ta ló jí lójúmọ́ tí ò jẹun nínú wọn. bóyá tá a bá pọ̀ jù báyìí lọ àwọn tí wọ́n lè ìdíwọ́ ti mọ̀ wípé ìbínú mẹ̀kúnnù ọ̀dà wọn lè ṣe ń tọ́ da. bóyá wọ́n wò wá pàtí ìpọ̀ tó ká lọ pọ̀ sí wa. monogamy ló bá yé wa jẹ́. nígbà tá a bá tó wá fẹ́yàwó kan ń tán kẹ́lò mi ò tó ṣègbéyàwó ní ìṣòro sọ pé àní bújù kan lọ àwọn mi àní méjì àwọn alọ́mọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ni àwọn bàbá wa bímọ bẹ̀rẹ̀ kò sóṣì ń bẹ̀. Yeah, I can tell you that categorically. Abíọ́lá bímọ bẹ̀rẹ̀ sóṣì bẹ̀rẹ̀ mẹ́mbẹ̀. àbí wọn ò má dé ìjìlé dáadáa ntọ́ wà nílẹ̀ tó wọ́n pín. ìyàn mélòó ló bímọ bẹ̀rẹ̀ tó bóṣù bẹ̀rẹ̀. ìyàwó mélòó ládé dìbò ní mélòó lárí ṣe kọ́ lárí ní. òṣìwò ló wà ní òran wọn. Wàhálà Fọláwíyọ bàbá àdínì ilẹ̀ Yorùbá òṣìwò ló wà nínú rẹ̀. So ní tí wọ́n gbìyànjú àti mú jáde ń bẹ̀ ni wípé lóòótọ́ ó ní àláròjinlẹ̀ dáadáa nílẹ̀ Yorùbá bá a ṣe wá pọ̀ ń kálẹ́nu wá ṣọ̀kan ni àbá lè jà pẹ̀lú nǹkan àbá lè ṣe nǹkan pẹ̀lú nǹkan àbá lè sọ̀rọ̀ pẹ̀lú nǹkan àbá lè pàtọ̀pọ̀ kó lè bá a hó. So ó ní lẹ́tọ́rà nǹkan tó gbọ́ ọmọ Calabar ó sọ fún òun wípé never trust a Yoruba man because they are hypocrite. Okay? lẹ́tọ́rà tó gbọ́ ọmọ Calabar kò sí yàtọ̀ láàrin ọmọ já ìrìwọ́jọ́ kan náà ìyá wọn bí wọn kò ságbà láàrin wọn àti lẹ́tọ́rà àtó a lè pè wọ́n lópònú ṣùgbọ́n ká pè wọ́n ń dèdèrìn àtàmùkún mẹ́kọ̀ọ́. Now ṣé hypocrite ni Yorùbá lóòótọ́ ọ̀rọ̀ ń sọ sí náà ló buyọ̀ sí i exactly bọ́nà Yorùbá ṣe rénu even sí Yorùbá ẹgbẹ́ Yorùbá ló ní ká sọ̀rọ̀ lálẹ́ kó yí padà kílẹ̀ ò tó mọ́ ká mọ́ dẹ̀ sọ fún ni mọ́ Yorùbá ní kọrin máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ tó dẹ̀ jẹ́ pé wọ́n ti kú lẹ́yìn ẹ wọ́n kàn sọ fún ọ pé nìṣòro máa wẹ̀yìn o ẹ̀yìn rẹ láwa ò ṣùgbọ́n ò ní láti máa wẹ̀yìn o wọ́n jẹ́ pé ńgbà tó o bá rìn déwájú ló tó mọ̀ pé kò sí èèyàn kankan lẹ́yìn wọn ti padà tipẹ́tipẹ́ bó o bá wá pè wọ́n wá ní àwọn ọmọ ẹgbẹ́ ibi tó ń lọ jìnnà tó bí àwọn ti padà tàbí kán lẹ́nìkan pé àwọn padà tàbí kán láwọn ní urgent call wọn èyí pẹ́ ní urgent call. So eléyìí ó fẹ́ jọ òtítọ́ ṣùgbọ́n tí ọ̀mọ̀ ni wípé Yorùbá kì í ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yà míì ẹ̀yà tí wọ́n nìkan ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún. Yorùbá máa ń fẹ́ lóyà sí ẹ̀yà míì ju ẹ̀yà tí wọ́n gangan lọ. That is the true colour of a Yorùbá man. níbi tí Yorùbá bá ti fẹ́nu kò owó wà ń bẹ̀ ni o owó wà ń bẹ̀ nù tán fẹ́ pín wọ́n dẹ̀ fẹ́ pín dọ́gbadọ́gba ni. bọ̀ nípa solidarity ká tìyàn lẹ́yìn tọkàntọkàn láì la owó nú
káfí fẹ́ràn sọmọlá kejì ẹni Yorùbá ò sí ń bẹ̀. So now only okay, they are hypocrite by nature. Okay, but so yeah, one Northerners made mistake láti support Bola Ahmed Tinubu. I should say that was a greatest mistake of the North. You wanted to show us your true color, but we will first show you our own before. Ntí Bọ́lá Tinubu bá fojú yín rí láàrin ọdún mẹ́rin àkọ́kọ́ yìí yóò tó yín láti máa sọ̀tàn títí ayérayé. Because possibly Bọ́lá Tinubu lè pín Nàìjíríà at any moment. Possibly Bọ́lá Tinubu lè fi orílẹ̀-èdè yìí sí regional government at any moment. Because a ti rí dájúdájú nígbà kan táwọn èèyàn máa sọ pé arúgbó ẹ sọ̀rọ̀ nípa restructuring sáwọn Fúlàní ready for restructuring, mo máa sọ pé rọ ní tí ò tí ì dé láàyè ọgbà. Mo mọ̀ wípé ẹ ready for restructuring bọ́ mi ìfẹ́ bomi tútù sáwọn èèyàn lọ́kàn. Mo nígbàgbọ́ wípé kò sí nǹkan tí ò ṣeé ṣe tó bá tásìkò àsìkò yẹn ló wá dé yìí. Because you guys are not ready for anything. You are not ready for restructuring. You are not ready for separation. You are not ready for regional government. All you are ready for is we are born to rule. You want the power and you don't know how to make use of it. Whatever we give it to you, you mess up with it. And that is the reason why we are even not giving you this power anymore. Don't forget that Eleku Lolobe, do you know the meaning of that? Someone that owed a cutlass or a knife or a sword at the bottom is the owner of the sword or the cutlass or the knives. Because if you hold it at the edge, I mean the blade, the main blade, and that means you are writing a letter to ọ̀pọ̀lọpọ̀ blood, too much of bloods. So as at now, Yoruba man is the president of this nation. No matter how much you shout, how you try, no matter how you make noise, make baseless noise, fruitless noises, it doesn't change anything. Bola Ahmed Tinubu will finish 80 years. So after 80 years, you can go to hell. So I will tell you that Nigeria will remain the same after that 80 years. Because we've known you already, we've known your intention already, we know your action already, we know your decision already. So when I tell you that we are going to, Nigeria is going to remain the same. I know we are going to remain one entity by then. We must have gotten the solution to the problem of Nigeria, the issue of Nigeria, which you guys are the cause. So only ti mọ̀ wípé parasite ni Yorùbá pé àbí pé hypocrite ni Yorùbá. Ó ní má fi agbára dán Yorùbá wò, because agbára bá ti bọ́ sọ́wọ́ wọn, you know their true colour. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ará òkè ọya náà ń kọ́ gbàtàgbára bọ́ sọ́wọ́ Buhari kọ́ la mọ̀ true colour ẹ̀, sáà mọ̀ true colour ẹ̀ kó tó débẹ̀. Ṣebí Messiah ni wọ́n ń pè é, ṣé bàbá, ṣé Buhari, ṣé bàbá. Nígbà tí ìlọ́dún méjì mẹ́ta ló di ṣé wàhálà. Bọ́ bá béèrè lọ́wọ́ Haúsá gan pé Haúsá ẹ̀yìn báwọn náà ń pariwo, ń bẹ́ẹ̀ pariwo ìyàngbà náà. Haúsá mi tíì la béèrè lọ́wọ́ ẹ̀ lóṣogbo, wọ́n ń ta tíì lọ́wọ́ ọ̀rẹ́ agbára. Pé bó ni ìjọba Buhari ò ṣé bàbá, ó ní náà ṣé bàbá, ṣé wàhálà, ṣé wàhálà. No ṣe bàbá kò Tinsa cost ẹ ti wá ń pariwo pé ní ìsìn láyé Tinubu nìkan cost. Now ẹ ti mọ true colour wa, only is going to lose in 2027 gẹ́gẹ́ bí ẹni pò nìkan ni ó di gbogbo ògbó north ní Bọ́lá Tinubu ó máa lose ní 2027.
My father, that one, I be my brother, that one a joke. You the joke, you be comedian. He's going to win in 2027. I can bet anything on it. If Bola Tinubu cannot win, this country will divide. This country will go on its separate ways. So get that at the back of your mind, that this is our time. Nobody say anything during Buhari regime. With ease, he finished the 80 years or the 2 term. So, only because Bola Tinubu láwọn ìpínlẹ̀ tó ti wá gan-an ìdìbò fún bẹ́ẹ̀. Ó ní kò wọlé lọ́ṣun, kò wọlé ní Lagos State. Yes. Tí Lagos State ń sáré kọ́ wa lẹ́kọ̀ọ́, òrìpa bọ́kúlọ̀ nígbà tí ìdìbò ti gómìnà ń bọ̀ ni. So n tó ṣẹlẹ̀ ní 2023 can never happen in Yoruba land in 2027. No, it can never. Bọ́lá Tinubu ní ó wọlé lọ́ṣun, ní ó wọlé Lagos, ní ó wọlé gbogbo ilẹ̀ Yorùbá. Possibly yóò tó wọlé ilẹ̀ Yíbò. Ṣé àjọ wa bẹ́ẹ̀ tẹ̀? Then ó ní once Yorùbá náà ó ní they are going to teach us ó láwọn àwọn máa they are going to teach us lesson. Ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa o bóyá yóò wá sí South West ní o yóò lọ mọ kọ nǹkan sójú bọ́ọ̀dù fún wa o I don't know bí wọ́n mọ̀ sí fẹ́ teach one lesson I don't know bóyá mathematics náà fẹ́ kọ́ wa ní àbí English àbí Yorùbá àbí geography àbí history àbí physics àbí I don't know I don't really know. So only once Yorùbá man lost election only Bọ́lá Tinubu máa lose in 2027 o only once a Yorùbá man lost election a Yorùbá man will never and ever rule this country again. Or even thinking of becoming a vice. That is, are you not the one that is thinking like a child now? You are thinking like a baby. You reason like a baby. You are talking like the vice or demigod. The vice god, deputy to the god. That knows everything, that knows what will happen, and can decide on what will happen. Oh boy, you are a small boy. So that is the reason why I can't engage you in too much argument. You are still a baby. In everything, in history you are a baby. In politics you are a baby. In life you are a baby. You have no experience or you have no or little experience. In life as a whole. So, ó wá pé he now call Bola Tinubu an OTP. That is one-time president. Let's wait till then. Whether it's a OTP or TTP. That is two-time president. Till then, àfiọ́lẹ̀ akanda lọ́rọ̀ lẹ́nu bíi tejò àjàó àdó Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ wá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 ebi àti àṣà Yorùbá ò ní wọ́ mi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwà ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àtiṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.